Hello, 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 hello. Ẹ̀yin èèyàn mi, a kú dédé àsìkò yìí. A kú tẹ́tí sí wa bọ́ lọ́hùn adájú lórí wa. Ẹ kú bó ṣe ń lọ, pé bójú ọjọ́ ṣe rí. Bẹ́ẹ̀ ni, ṣé mọ̀ pé, ṣé mo sọ fún wa pé wọ́n ní pé àwọn bí kábíyèsí ṣe kúrò ní Arena Hall níjẹta. Ṣé ìjọ Sátidé náà sọ pé wọ́n ń ṣe wedding mi? Wọ́n ní ìjọ yẹn gan ni kábíyèsí sọ pé pé lénìí wọn àti Naomi tí mo sọ pé wọ́n tẹ́ aṣọ, wọ́n ṣe kìíní, wọ́n welcome Naomi ní Ọ̀jájá Arena pé wọ́n ń ṣe wedding bẹ́ẹ̀. Wọ́n ní kò pẹ́ láwọn olórí yẹn débẹ̀. Àwọn olórí túláàsì o, wọ́n débẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ pé àwọn fẹ́ fa sùúrù. Wọ́n fa sùúrù tí wọ́n ṣàṣọ̀rọ̀ yẹn yá rádaràda torí ẹ̀mí ṣe gbèrò yẹn wá síwájú wa. Wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣọ́rọ̀ lélẹ̀. Mo ní inú kan ti ẹ̀ bí mi. Wọ́n ní kábíyèsí àti ìyàwó ẹ̀ torí pé wọ́n fẹ́ fa sùúrù tó àwọn olórí níbi tí Naomi wà pọ̀. Ibikíbi tí wọ́n ti rí Naomi àti kábíyèsí, wọ́n náà fẹ́ máa fa wàhálà. Bí kábíyèsí ṣe mú Naomi kúrò níbẹ̀, ó yá jẹ́ ká máa lọ. Wọ́n á fi ibẹ̀ yẹn lẹ̀ fún wọn. At the end of the day, wọ́n ní ibi crowd, pé tí wọ́n ti rí ibi tí crowd wà tí wọ́n fẹ́ ṣe anything pé ìjọ yẹn ni kábíyèsí máa tún announce Naomi pé this is only wife tó wọ́n ní. Pé gbogbo mistake tóun ti ṣe níjọ́ coordination àbí kí ni wọ́n jẹ́ pé ìjọ yẹn pé òun léèní pé ìjọ Sátidé yẹn ló fẹ́ announce ẹ̀. Tó máa tún praise Naomi kí Naomi lè mọ̀ pé ìjọ yẹn báyìí pé pé kì í ṣe ojú òun lòun fi ń sọ gbogbo àwọn ọ̀rọ̀ tí ó yẹ kí kábíyèsí sọ. Tó ń sọ pé bóyá wọ́n fi nǹkan sí kábíyèsí lójú tó fi sọ kú sọ́jọ́ ẹ̀. Pé Naomi pé ex-wife tí gbogbo èèyàn gba wèrè ẹ̀ bí ìgbà tó ń gba ìgbà ọtí nígbà yẹn. Ná bá ní títorí ẹ̀, kábíyèsí lòun ti lérí léka pé party tó fẹ́ ṣe ní wedding tó fẹ́ ṣe níjọ́ yẹn pé òun máa ní opportunity láti lè elevate láti amend àwọn nǹkan kan mistake tóun ti ṣe tẹ́lẹ̀. Láti lè sọ pé this is only wife tó wọ́n ní o, this is only kíní o. Wọ́n láwọn olórí débẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí ní fa sùúrùtù. Wọ́n ní bí kábíyèsí kan ṣe ní ó yá Naomi, ó yá let's leave here kíákíá. Wọ́n ṣe kúrò níbẹ̀ ni. Wọ́n ní wọn ò tí ì ìrìn bí òpó kíní bí méjì mẹ́ta. Wọ́n ní báwọn kidnapper ṣe bẹ̀rẹ̀ sí ní yìnbọn nìyẹn. Wọ́n fẹ́ lọ kidnap wọn lọ́nà. Kì í ṣe kékeré o. Wọ́n náà bẹ̀rẹ̀ sí ní yìnbọn. Wọ́n yìnbọn sókè. Wọ́n ní mọ́tò Ọlọ́run wá ṣe. Mọ́tò tí kábíyèsí tán lérò pé bóyá kábíyèsí wà nínú ẹ̀. Òun ni wọ́n wá rí. Kábíyèsí ló wà lẹ́yìn. Mọ́tò kábíyèsí ló wà lẹ́yìn pátápátá. Wọ́n ní bí Ọlọ́run ṣe ń ṣe ìyanu. Bí wọ́n ṣe ṣí mọ́tò dá kábíyèsí báyìí, wọ́n kàn yìnbọn sókè wọ́n ṣí. Bí pé kán rí kábíyèsí àti Naomi kan yọ wọ́n jáde kúrò nínú mọ́tò. Wọ́n ní bàbá arọ́pò nìkan ló wà nínú mọ́tò. Wọ́n ní kábíyèsí dà. Wọ́n ní meanwhile nígbà tí driver tí ó gbé kábíyèsí àti Naomi nínú mọ́tò tán wà yẹn pé driver yẹn á ti ṣe bí kò fẹ́ reverse, ó kàn turn. Ó di lẹ́lẹ́lẹ́lẹ́, ó turn back. Wọ́n padà sí area ibi tí wọ́n ti ń bọ̀. Wọ́n wá lọ straight. Wọ́n wá gba ọ̀nà míì gẹ́gẹ́ bí íńtánẹ́ẹ̀tì ṣe sọ fún wa bá ṣe gbọ́. Wọ́n ní wọ́n wá gba ọ̀nà ibòmíì lọ. Ó di lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́. Wọ́n ní àṣé kábíyèsí wà nínú mọ́tò tí driver. Wọ́n wá operate. Wọ́n ní mọ́tò tí àwọn entourage tó tẹ̀lé kábíyèsí, gbogbo mọ́tò tó tẹ̀lé kábíyèsí gbogbo pátá. Wọ́n bẹ̀rẹ̀ sí ní search. Àṣé kábíyèsí àti ìyàwó ẹ̀ ti lọ. Ọlọ́run tó yọ wọ́n. Láti ìjọ yẹn wọ́n ti ń wá kábíyèsí. Láti ìjọ Saturday. Mi ò fẹ́ sọ fún wa. Mi ò fẹ́ sọ gbogbo. Mo ní ìtumọ̀ èdè èwo ni ọ̀rọ̀ rádaràda. Pé kábíyèsí pé kí ni. Àti ìjẹta yẹn la ti ń gbàdúrà pé kó Ọlọ́run kó bá wa fi kábíyèsí ní rírí o. Wọ́n ní àti fóònù kábíyèsí ò dáàfin. Wọ́n dẹ̀ wọ́n pé ó ti kúrò ní Arena. Wọ́n àti Naomi wọ́n bá ń wá wọn láti ìjọ Sátidé tó ń tí ì rí wọn. Lọ́tọ̀ tí Ọlọ́run ti wá bá wa ṣe. Náà wá ṣẹ̀ṣẹ̀ wá rí kábíyèsí lánàá. Àná rí 3 days náà fi lò níta. Wọ́n ní everywhere ti dàrú. Ilé Ifẹ̀ dàrú. Ààfin dàrú.
Wọ́n ní ìyá Naomi pé ó faint. Wọ́n ló collapse, wọ́n admit ẹ̀ sí hospital. Throughout àti ìjẹta yẹn, wọ́n ní wọ́n admit ẹ̀ sí hospital. Wọ́n ní kì í ṣe kékeré o. Ná bá ń wá kábíyèsí o títí Ọlọ́run wá ṣe. Wọ́n ní àṣẹ bọ́n ṣe lọ, they are not of themselves. Wọ́n ní níṣe ni ó wá di. Èmi wá sọ pé, báwo ló ṣe máa wá èèyàn bẹ́ẹ̀ yẹn? Wọn ò kidnap, wọn ò dẹ̀ rí wọn mú. Níbo ni wọ́n wá sálọ? Níbo ni wọ́n wá wà? Tóun wá lè pélé, tóun wá lè ṣe nǹkan báwọn èèyàn. Everybody wọ́n wá pe nọ́mbà, wọn ò rí kábíyèsí pé o. Wọ́n ní àṣẹ wọ́n lọ sí ibì kan, wọ́n lọ sá pamọ́ sí, tóun mọ ibi tó wà, whereabout tó wọ́n lè pẹ́. Wọ́n nígbà tí ọkàn wọn wá balẹ̀ ní kábíyèsí. Wọ́n ní Naomi kẹ̀dẹ̀rẹ̀ fóònù ẹ̀, wọn ò mọ ibi tó fi sí. Kábíyèsí Ọlọ́run wá ṣe tó wá rí fóònù láti pe, wá pe gọ́vnà pé àwọn wà níbi báyìí báyìí táwọn sá pamọ́ sí o. Ibi báyìí báyìí làwọn lọ tí àwọn kidnapper fẹ́ kidnap wọn. Wọ́n dà ṣàlàyé fún mi ìyẹn níbi báwo. Níbo lẹ wá wà? Wọ́n ní gọ́vnà nìkan ló wá sọ fún Gọ́vnà Adeleke. Torí ẹ̀ náà ṣe sọ pé wọ́n ní tí èèyàn bá ní ọ̀rẹ́ tímọ́tímọ́, tí èèyàn ní ẹni tó ń lè finú tán, tó lè fọkàn tán. Wọ́n ní ọpẹ́lọpẹ́ Ọlọ́run àti Gọ́vnà Adeleke, àwọn náà wá rescue wọn ni wọ́n mú wọn kúrò níbi ilé kékeré. Wọ́n ní ilé kékeré náà wọ́n sá sí tẹ́ẹ̀sì ẹ̀ lè mọ̀ pé àwọn wà ńbẹ̀. Pé bọ́lọ́run ṣe wá ní kí pásítọ̀ tàbí Gọ́vnà Adeleke wá rescue wọn, tó wá ṣe wá gbé wọn wá sí ilé ní àná látijọ́ Sátidé. Wọ́n ní gbogbo àdúgbò ti dàrú, gbogbo ilé Ifẹ̀ dàrú. Wọ́n ń wá kábíyèsí, gbogbo ẹ̀ pa lọ́lọ́. Èmi kẹ̀dẹ̀rẹ̀. Mo ní ẹnu wo la fẹ́ fi sọ pé odindi kábíyèsí àti ìyàwó ẹ̀ wọn ò rí láàfin. Wọ́n ní kidnapper, wọn ò dẹ̀ kidnap wọn o. Àwọn kidnapper ò rí wọn kidnap o. Wọ́n sá fẹ́mi wọn ni, wọ́n sá àsálà fẹ́mi wọn. Òun náà wá mọ ibi tí wọ́n wá sá sí o. That is the problem tó wà nílẹ̀ láti ìjẹta. Bàbá ṣe wá sọ pé ìgbà tó wá di èní yìí náà ṣẹ̀ṣẹ̀ wá gbé jáde pé wọ́n ti rí kábíyèsí. Pé wọ́n ti rí kábíyèsí o. Ṣé gbọ́ abẹ́ ìdáhùn? Wọ́n bá rí kábíyèsí. Wọ́n ní bọ̀bọ́ yìí ló ṣe lọ mú wọn jáde. Wọ́n ní àwọn sójà o àtàwọn DSS o àtàwọn ọlọ́pàá gbogbo all forces náà dà síta pé kán lọ máa wá kábíyèsí. Wọ́n wá gbogbo, wọ́n wá gbogbo. Kọ́kàn tó ṣe ìbàrẹ̀ kan tó wá sọ pé kán pé àwọn ò lè jáde bẹ́ẹ̀ yẹn. Pé ọpẹ́lọpẹ́ pé gọ́vnà ló wá mú wọn kúrò níbi tán sá pamọ́ sí, àwọn àti Naomi àti driver. Ẹ̀yin èèyàn mi, ọpẹ́lọpẹ́ Ọlọ́run. A dúpẹ́ pé mo mú ìròyìn ayọ̀ yẹn wá fún wa. Torí èyí tá à ń gbọ́ láti ìjẹta kò ṣeé sọ, kò ṣeé kó. Pé kí ni ná? Irú orin wo la fẹ́ kọ sí gbẹ̀du yìí? Pé kábíyèsí o, wọ́n fẹ́ kidnap ẹ̀, wọn ò kidnap ẹ̀ mọ́. Driver tọ́ọ̀nù. Níbo ni driver tọ́ọ̀nù sí? Níbo náà land sí? Tọ́ọ̀ dẹ̀ rí wọn mú. So láti nǹkan tó yà wá lẹ́nu tó ó jẹ́ nǹkan kàyéfì ta fi ní kí Ọlọ́run kó gbàkóso. Lórí àti àwọn pé Ọlọ́run ọba ìyanu ó ń sebẹ̀ ń di kòkò fún Naomi. Bó ti ẹ̀ jẹ́ wọ́n ní ó jẹ́ kí olóore tó kó sí kòtò pé mọ̀nàmọ́ná máa tàn. Olóore ó máa tàn wàìwàì fún wọn láti kọjá. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run jẹ́ àṣọ pé wọ́n ti rí kábíyèsí àti Naomi. Ìyá ẹ̀ tó wà lọ hospital ṣe bí ó máa fi tayọ̀tayọ̀ jáde. Wọ́n ní kì í ṣe kékeré pé ìyá Naomi ó ti dákú gbọ̀rọ̀gọ̀dọ̀ wà ní hospital láti ìjẹta. Ẹ̀yin èèyàn mi, ẹ ṣé o bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Kí bá share, kí bá like, kẹ̀kẹ́ rẹ̀ bá fi tó kù sí comment section. Bye.